lórúkọ Jésù Kristi tó ṣe iyebíye la kí wa káàbọ̀ sí ètò ẹ̀kọ́ Bíbélì tòní. A sì gbàdúrà wípé Ọlọ́run nínú àánú rẹ̀ yóò bá wa pàdé lónìí ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá olóore ọ̀fẹ́ jùlọ, a dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga o, nítorí pé ẹ tún fún wa lóore ọ̀fẹ́ àkọ́tún láti tún gbọ́ ọ̀rọ̀ wàásù tòní, ẹ̀kọ́ Bíbélì yìí. A dúpẹ́ o nítorí pé lójoojúmọ́ lẹ̀ ń dára sí wa, tẹ̀sìn bá wa tún ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ṣe. Ògo ni fún orúkọ yín o. Olúwa ẹ gba ọpẹ́ wa o. Àmín. Láíláí la máa dúpẹ́ lọ́wọ́ yín o. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó láti ń pẹnu lù láti bí ọjọ́ mẹ́ta. Lónìí, kókó fún ìjíròrò wa lórí ètò yìí òun ni a pè ní yíyanjú àwọn ìṣòro tó ṣe é yanjú. Yíyanjú àwọn ìṣòro tó ṣe é yanjú nínú ètò ìgbéyàwó. Lónìí lórí ètò yìí, mo fẹ́ kí àwọn olùjíròrò, kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ màmá wa, màmá Ọpẹ́ Olúwa Ọ̀pápéjú. Ẹ mà káàbọ̀ sórí ètò yìí o. Ẹ kú iṣẹ́ Olúwa. Olúwa kú iṣẹ́ o. Bàbá wa àlùfáà Michael Dámilọ́lá Akínríbóhùn, ẹ káàbọ̀ sórí ètò yìí o. Sálàáfíà lẹ́dẹ̀ o. Ẹ pẹ̀lẹ́ o, lórúkọ Jésù a máa ṣe é ṣe fún wa o. Àmín. Lónìí, gẹ́gẹ́ bí mo ṣe wí, kókó fún ìjíròrò wa òun la pè ní yíyanjú àwọn ìṣòro tó ṣe é yanjú nínú ètò ìgbéyàwó. Ibi kíkà wa lónìí òun la ó rí nínú ìwé àwọn onídàájọ́ orí 13 ẹsẹ̀ 1 sí 14. Màmá Ọ̀pápéjú, bóyá kẹ́ bá wa kà kí gbogbo àwọn tó wò wá nílé àtàwọn tá ń gbọ́ wa kí wọ́n lè mọ ibi tá a ti mú ọ̀rọ̀ náà jáde nínú Bíbélì. Àwọn onídàájọ́ orí 13 láti ẹsẹ̀ 2. Ọkùnrin kan ará Sórà sì wà tí í ṣe ìdílé Dánì, orúkọ rẹ̀ sì ni Mánúà. Obìnrin rẹ̀ sì yàgàn, kò sì bímọ. Áńgẹ́lì Olúwa sì farahàn obìnrin náà, ó sì wí fún un pé, ṣàkíyèsí, ìwọ yàgàn, ìwọ kò sì bímọ, ṣùgbọ́n ìwọ ó lóyún, ìwọ ó sì bí ọmọkùnrin kan. Ǹjẹ́ nítorí náà kíyèsára, èmi bẹ̀ ọ́, má ṣe mu ọtí wáìnì tàbí ọtí líle, má sì ṣe jẹ ohun àìmọ́ kan, nítorí kíyèsí, ìwọ ó lóyún, ìwọ ó sì bí ọmọkùnrin kan, kí abẹ kí ó má ṣe kàn ọ́ lórí, nítorí Násárì Ọlọ́run lé ọmọ náà ó jẹ́ láti inú wá. Òun ó bẹ̀rẹ̀ sí gba Ísírẹ́lì lé ọwọ́ àwọn Filistini. Nígbà náà obìnrin náà wá, ó sì rò fún ọkọ rẹ̀ wípé, ènìyàn Ọlọ́run kan ó wá sọ́dọ̀ mi, ìrí rẹ̀ sì dàbí ìrí áńgẹ́lì Ọlọ́run. Ó ní ẹ̀rù gidigidi, ṣùgbọ́n èmi kò bi léèrè ibi tí ó ti wá. Bẹ́ẹ̀ ni òun kò sì sọ orúkọ rẹ̀ fún mi. Ṣùgbọ́n òun sọ fún mi pé, kíyèsí, ìwọ ó lóyún, ìwọ ó sì bí ọmọkùnrin kan. Nítorí náà má ṣe mu ọtí wáìnì tàbí ọtí líle, bẹ́ẹ̀ ni kí o má ṣe jẹ ohun àìmọ́ kan, nítorí Násárì Ọlọ́run lé ọmọ náà ó jẹ́ láti inú wá títí di ọjọ́ ikú rẹ̀. Nígbà náà ni Mánúà bẹ̀ Olúwa, ó sì wí pé, Olúwa, èmi bẹ̀ ọ́, jẹ́ kí ènìyàn Ọlọ́run tí ìwọ rán tún tọ̀ mí wá, kí òun kí ó lè kọ́ wa lé ohun tí àwa ó ṣe sí ọmọ náà tí a ó bí. Ọlọ́run sì gbọ́ ohùn Mánúà. Áńgẹ́lì Ọlọ́run náà sì tún tọ̀ obìnrin náà wá bí òun ti jókòó nínú oko, ṣùgbọ́n Mánúà ọkọ rẹ̀ kò sí níbẹ̀ pẹ̀lú rẹ̀. Obìnrin náà sì yára kánkán, ó sì súré, ó sì sọ fún ọkọ rẹ̀, ó sì wí fún un pé, kíyèsí, ọkùnrin tí ó tọ̀ mí wá ní ìjèlò farahàn mi. Mánúà sì dìde, ó sì tẹ̀lé aya rẹ̀, ó sì wá sọ́dọ̀ ọkùnrin náà, ó sì bi í pé, ìwọ lé ọkùnrin náà tí ó bá obìnrin náà sọ̀rọ̀? Òun sì wí pé, èmi ni. Mánúà sì wí pé, ǹjẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó ṣẹ, ìwọ ọmọ náà yóò ti jẹ́, iṣẹ́ rẹ̀ yóò ti jẹ́,
áńgẹ́lì Olúwa sì wí fún Manoa pé ní gbogbo èyí tí mo sọ fún obìnrin náà ni kí o kíyèsí, kí o má ṣe jẹ ohun kan tí ó ti inú àjàrà wá, kí o má ṣe mu ọtí wáìnì tàbí ọtí líle, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ jẹ ohun àìmọ́ kan. Gbogbo èyí tí mo pa láṣẹ fún un ni kí o kíyèsí. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Èròǹgbà wa lórí kókó fún ìjíròrò yìí òun ni láti mọ̀ wípé kò sí ìgbéyàwó tí kò ní ìṣòro, kò sí ìgbéyàwó tó wà tí kò ní ìṣòro. Èkejì ni láti mọ̀ bákan náà wípé gbogbo àwọn ìṣòro tó rọ̀ mọ́ ìgbéyàwó ni ó ṣe é yanjú tí a bá gba Ọlọ́run láàyè. Kò sí ìṣòro tó so mọ́ ìgbéyàwó tí kò ṣe é yanjú tá a bá gba Ọlọ́run láàyè láti darapọ̀ mọ́ wa nínú ìgbéyàwó náà. Ìfáàrà, ohun tó dájú ni pé nígbà tí ọkọ tàbí aya bá fi ọ̀wọ̀ fún ara wọn àti tí wọ́n fi ààyè gba ìwọ ara wọn, wọ́n ti ní ìpìlẹ̀ rere láti yanjú irú ìṣòro yòówù kó wà. Síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ àti ìyàwó ni wọ́n ń pàdánù nígbà tí wọ́n bá ń gbìyànjú láti ró ara wọn tàbí yanjú àìgbọ́ra ẹniyé, ìtàkùrọ̀sọ tí ìbá mú èso wá lè yọrí sí ìtàkùrọ̀ gan tàbí ìbínú àti tàbí ìkorò tó farasin. Ká tó máa lọ sí àwọn atọ́nà ìjíròrò, mo fẹ́ fi tó wa létí WhatsApp nọ́mbà wa lórí ètò yìí 081 47 19 4733. Lẹ́ẹ̀kan sí 081 47 19 4733. Tí ẹ bá ti tẹ àtẹ̀ránṣẹ́ sórí nọ́mbà yìí lórí WhatsApp, lójú ẹsẹ̀ láàdáyín lóhùn. Eléyìí tó bá jẹ́ wípé ó ta kókó tá a fẹ́ kí gbogbo aráàlú túmọ̀ sí, a ó gbé wá sórí afẹ́fẹ́ láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan bá wa dá sí. Màmá Ọ̀pápéjú, mo fẹ́ kẹ́ mẹ́nubà àwọn ìṣòro tó ti dìde nítorí àwọn ìyàtọ̀ tó wà nínú ìpìlẹ̀ ọkọ àti ìyàwó. Kí ni àwọn ìṣòro tó ti dìde? Ẹ ṣé sà. Tá a bá kíyèsí, oríṣiríṣi ìṣòro ló máa ń dìde nípasẹ̀ ìpìlẹ̀ tí ọkọ tàbí aya ti wá. Ọkọ lè ti lé ìdílé ọlọ́rọ̀ wá, kí ìyàwó ti lé atàpátá dìde kó ti bẹ̀ wá. Ìgbà míì ìyàwó lè jẹ́ ẹni tó kàwé púpọ̀ tí ọkọ ò dẹ̀ ka púpọ̀. Tó jẹ́ pòfẹ́sọ̀. Tó kàwé rẹpẹtẹ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè fa ìdíwọ́. Ẹni tó ti lé ọlọ́rọ̀ wá, bóun ṣe máa wo nǹkan ó yàtọ̀. A máa lawọ́ ni, a máa fọ́n síbí fọ́n sọ̀hún. A máa fọ́n sọ̀hún bó jẹ́ pé tán fi kọ́ lé wọn lọ. Bọ́n bá ń ṣe birthday a fẹ́ nawọ́ síbẹ̀. Ṣùgbọ́n tó ti àtàpátá dìde, ẹ máa wò pé ọkùnrin àbóbìnrin ó ṣe háwọ́ báyìí. Tó bá gbọ́ pọ́ èèyàn ń ṣe nǹkan kan, ó lè má fẹ́ kíyèsí síbẹ̀ nítorí pé kò mọ lára láti ilé tó ti wá. Ẹnìkejì rẹ̀ ó sì máa wò wípé ahun wo mo wá yà sọ́dọ̀ rẹ̀ yìí o. So gbogbo àwọn nǹkan wọ̀nyí, ẹni tó kàwé títí bí jẹ́ kúrúǹtù, ó lè bóyá nílé wọn ìyàwó bí ọmọ ọ̀dọ̀ náà fi ń ṣe nítorí pé wọ́n lówó, nítorí pé wọ́n ní ọrọ̀, wọ́n ní gbogbo ẹ̀. Bí ìyàwó bá ti wọlé báyìí, òun náà máa dà sí bí dà sọ́hùn. So yọ gbọ́dọ̀ tẹríba fa torí pé lówó lé wa. Ọmọdé tàgbà ló gbọ́dọ̀ máa tẹríba fún. Ìyàwó wa dẹrú. A wá dẹrú. Ilé ti kúrúǹtù ó ti mọ̀ pé kò sí yàtọ̀. Ìyẹn máa mọ bó ṣe máa pẹ́ gbogbo wọn, tá máa pẹ́ ìyàwó ẹ̀ tí ò ní fẹ́ ní lára. Àwọn nǹkan wọ̀nyí. Ẹ ṣeun màmá. Bàbá Akérèbọ̀n, ẹ mẹ́nubà kí ni àwọn ìṣòro tó ti dìde nítorí àwọn ìyàtọ̀ tó wà nínú ìpìlẹ̀ ọkọ àti ìyàwó. Kí ni àwọn ìṣòro tẹ̀yin náà rí gẹ́gẹ́ bí màmá ṣe sọ yìí? Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ni ó wà láàárín ọkọ àti ìyàwó nípa ìpìlẹ̀. Ìkíní bí màmá ṣe wí,
ìbíni ó máa ń fa ìṣòro bá a ṣe bí oníkálukú. bí a ṣe bí oníkálukú nǹkan míì tún ni èdè gan máa ń fa ìṣòro. èdè bó lẹ tó ṣe méde wọ̀. nígbà tí a ò bá gbọ́ra yé tí ọkọ sọ a tó jẹ́ pé bí ni ìyàwó rí ó máa ń fa irú nǹkan báyìí. ẹ ṣeun ẹ ṣe púpọ̀. ìbéèrè kejì màmá ń jẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá Akérèbọ̀mú. ẹ bá wa ṣàlàyé ní kúkúrú àwọn àwòkọ́ṣe fún yíyanjú ìṣòro tàbí ìdàrúdàpọ̀ tó wà nínú ìgbéyàwó. ká kọ́kọ́ mú bíbẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ ẹ̀rọ. bíbẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ ẹ̀rọ. ẹ ṣeun bàbá wa atọ́kùn. ohun tí à ń wí ni pé àti ọkọ àti aya wọ́n gbọ́dọ̀ máa gbà fúnra wọn. ẹnìkan ò gbọ́dọ̀ ṣe orí kunkun pé ìdúró mi nìyí kò yí padà. bí mo ṣe fẹ́ nìyẹn kò yí padà. bí òde bá ṣe rí lèèyàn ṣe máa ń wọṣọ rẹ̀. a gbọ́dọ̀ ní ìfẹ́ mutual respect a gbọ́dọ̀ ní ìfẹ́ sí ara wa. kí ọkọ kó fẹ́ aya rẹ̀ kí aya náà kó fẹ́ ọkọ rẹ̀. so bíbẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ ẹ̀rọ tán bá ti fẹ́ra wọn kó jẹ́ wípé bí kálukú ṣe ń gbé bọ̀ láti ilé rẹ̀ yóò gbé jùlẹ̀ wọ́n jọ wá jókòó yóò wá jẹ́ wípé bá a ṣe fẹ́ kó máa ríre lẹ́rọ̀ gbogbo rẹ̀ ó bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni atọ́kùn. ẹ ṣe púpọ̀. màmá wọ́n ní a gbọ́dọ̀ kọ́ bí a ti ṣe àti gba ìgbìyànjú àtúnṣe bá a ṣe gbà àti gbìyànjú àtúnṣe láàrin tọkọ-tìyàwó ǹjẹ́ ó yẹ kí ká máa gbìyànjú láti ṣe àtúnṣe láàrin ara wa kí ló dé tá à ní sọ wípé kó ń kálukú máa ṣe tiẹ̀. a gbọ́dọ̀ gba àtúnṣe láàyè a gbọ́dọ̀ wò pé àtiwa yóò kò lè yí padà ìṣòro tiwa ti kọjá ohun tó ń dá sí a gbọ́dọ̀ rí i pé kò sí ìṣòro tó dé tí Ọlọ́run ò lè yanjú pàápàá tá a bá fa Ọlọ́run sí àárín ìṣòro wa a gbọ́dọ̀ dúró ní ìdúró wípé kò ṣeé ṣe a gbọ́dọ̀ gba àlàáfíà láàyè wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá. ilẹ̀ Ifẹ̀ àbílẹ̀ Yorùbá ọ̀dà ẹ̀sìn ẹ̀sùnlẹ̀. a gbọ́dọ̀ kíyèsí pé ìyàwó mi náà kò ń ṣe òpè òun náà gbọ́n láti ilé tó ti wá èmi náà gbọ́n láti ibi tí mo bá a bá wá da ọgbọ́n yẹn pọ̀ a rí pé ẹ̀mí sùúrù á wọlé a dẹ̀ ni mo fẹ́ kí n dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́ kò sẹ́ni tó gbọ́ ọ̀rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́ẹ̀kan rí ẹ̀mí àti dàbí Jésù á ràn wá lọ́wọ́ láti gba ìgbìyànjú àtúnṣe láàyè. ẹ ṣeun ẹ ṣe púpọ̀ bàbá Akérèbọ̀mú àtúbà ẹ bó la ṣe lè fi ara wa sí ipò ẹnìkejì ẹni kí ìgbọ́ra ẹni yé lè wà nínú ìgbéyàwó. ohun tí à ń wí níbí yìí ni pé ọkọ ohun tí ò bá fẹ́ kí a ṣe sí ọ má ṣe sí ẹlòmíràn. kọ̀ọ̀kan mọ̀ sí síyàwó kíyàwó mọ̀ sí sọ́kọ. bẹ́ẹ̀ ni atọ́kùn. tí èmi gẹ́gẹ́ bí ọkọ tàbí ẹnì kan gẹ́gẹ́ bí ọkọ ó gbúdọ̀ fi ara rẹ̀ sípò ìyàwó rẹ̀ pé tí mo bá hu irú tí ẹnìkan bá hu irú ìwà ẹ̀ sí mi ṣé màá lè gbà. tó bá jẹ́ mi wọ́n ṣe wé lé tá ṣe é sí ṣé mo lè gbà. nítorí náà ọkọ àti ìyàwó wọ́n gbọ́dọ̀ máa wo ara wọn gẹ́gẹ́ bí ara wọn nítorí kò sí ẹnikẹ́ni tí ó lè fẹ́ kí ìbàjẹ́ kankan kó kan ara o kó má ṣe fi ìbàjẹ́ kan ọmọ ẹlòmíràn. ohun tí ènìyàn bá lè gbà mọ́ra ó ní kó ṣe sí ọmọ ẹlòmíràn ìbá àsọkùnrin ìbá àsọbìnrin. ẹ ṣeun màmá ọ̀pá péjú atọ́kùn. ká máa gbà fúnra wa bó ló ṣe lè mú ìgbéyàwó dúró tí ò fi ní sí ìdàrúdàpọ̀. Bíbélì ní má ṣe jẹ́ ọlọ́gbọ́n lójú ara rẹ̀. A gbọ́dọ̀ kíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé a máa ń jágbe tá a jágbe mọ́ ọkọ wa ni àbá jágbe mọ́ ìyàwó wa. kí ló ń sọ ń bẹ yẹn.
tá dàbí ìpẹ́ nìyẹn ọ̀dẹ̀ pátápátá ni. yóò di dèdèrè torí pọ́ lọ́kọ tàbọ̀ fẹ́ yàwó. ṣùgbọ́n tá a bá fira wa sí ipò obìnrin yẹn tàbọ̀kùnrin yẹn ká sẹ́ pé wọ́n náà jágbe mọ́ bẹ́ẹ̀ ṣénú ẹ máa dùn. tí a bá rí i pé kò lè dùn mọ́ wa nínú a gbọ́dọ̀ kíyèsí pé ká má ṣe irú nǹkan wọ̀nyẹn. tá a bá ń fi ara wa sípò ẹnìkejì wa gbogbo ìgbà bóyá ó béèrè owó lo ní òsì tó bá jẹ́ pé wọ́n lo wà nípò tí o ní láti béèrè kán máa ní kò sí gbogbo ìgbà tí ìdẹ̀ṣe pé kò ní. tá a bá ti ń fira wa sípò ẹnìkejì a rí i pé ilé yẹn máa dùn ni. a máa tòrò. so tá a bá ti tó yẹ pé a ti gbẹni kejì wa láàyè tó yẹ pé a gbà fún ṣé òun wá já tẹ̀sí ẹ bóyá yóò tó bá sì ti ṣiṣẹ́ ilé tòrò nìyẹn kì í ṣe pé kẹ́nìkan wá dúró pé èmi lórí ṣùgbọ́n sáká bá sọ pé nìkan ni orí ẹbẹ́ nìkan lọ́rùn tó gbórí dúró sórí lè dá dúró láì lọ́rùn ni kò ṣeé ṣe tọ́rùn náà bá dá dúró tó sórí ń bẹ̀ ṣé kò ti gbẹ a gbọ́dọ̀ máa gbà fún ara wa kí ìtẹ̀síwájú kó lè dé bá ìgbéyàwó. bàbá Akérèbọ́hún bó la ṣe lè máa fi ara da àṣìṣe ẹnì kìíní sí ẹnì kejì nínú ìgbéyàwó. ẹ ṣeun atọ́kùn. níyàn bá ṣẹ̀ nínú ìgbéyàwó ṣé iṣẹ́ ló yẹ ká yọ ẹgba ká fi kó lè mọ̀ pé òun ò ṣe déédé. ọ̀rọ̀ pé adìẹ dà mí lóògùn nù mo fọ́ lẹ́yìn irú ọ̀rọ̀ yìí kò yẹ nínú ìgbéyàwó ọmọ Ọlọ́run rárá. a gbọ́dọ̀ máa ní sùúrù fún ara wa a gbọ́dọ̀ máa gbà fún ara wa nítorí pé wọn àjọ bí wa ní ìlú kan náà tàbí ìdílé kan náà oníkálùkù ní ìwà tirẹ̀ ṣùgbọ́n tí a bá ó yàtọ̀ síra ṣùgbọ́n tí a bá máa gbà fúnra wa tí a gba àlàáfíà láàyè láàrin ara wa kí a sì mọ̀ pé a gbọ́dọ̀ mọ ohun tí ń ṣe ẹnì kejì. màmá ká fara da àṣìṣe ẹnì kíní sí ẹnì kejì bóun ló ṣe ìhàwó ló kọ sí. tí ìlépa wa tó bá ti jẹ́ pé kílé wa tòrò ni á rọrùn fún wa láti faradà fún ẹnì kejì. tí ìlépa wa tó bá jẹ́ pé a fẹ́ kí ògo Ọlọ́run kó máa hàn nínú ilé wa kí ẹwà Ọlọ́run kó máa bú jáde a rí pé kò ní nira láti faradà fún ẹnì kejì bóyá owó ni ò ló ṣẹ́pẹ́rẹ́ lọ́wọ́ ẹ tí ò lówó ni àbí bóyá wọ́n tẹ níbi iṣẹ́ tí wọ́n gbọ́dọ̀ faradà nù lé pé kì í ṣe bó ṣe rí náà nìyẹn a rí pé ìfaradà yẹn á rọ̀ wá lọ́rùn. ọkàn gbéraga ni ìjẹ́ kí wọ́n lè faradà ọkàn mo fẹ́ dàbí ilé ọ̀hún ò ní jẹ́ ká lè faradà. ó yẹ kí lè wá rí bí ilé àwọn lágbájá. wọ́n ti kọ́lé wọ́n ti ralẹ̀ wọ́n ti ọmọ wọn ti lọ lóyìnbó ṣùgbọ́n tí gbogbo wọn yìí ò bá sí lọ́kàn wa tá a mọ̀ pé ètò Ọlọ́run fún ìdílé tiwa ó yàtọ̀ sí ètò Ọlọ́run fún ìdílé tọ̀hún a lè faradà a lè lọ ní ṣísẹ̀ntẹ̀lé tọ́lọ́run fẹ́ mú ìdílé wa tó fẹ́ mú kọjá a nìkan jújú Ọlọ́run lọ. tí faradà bá tó bá débẹ̀ njó tiẹ̀ dá kéèyàn dédé kíyàwó ẹ̀ mọ́lẹ̀ kó máa nà kó gbà lójú kó gbà lọ́jọ́ ọ̀tún kó gbà lósì tàbí tọ́ba yẹn kóbìnrin lọ san agun kó kí ọkọ rẹ̀ mọ́lẹ̀ kó lù kó gbé yílẹ̀ kìtìkìtì lójú àwọn ọmọ kí lè rí sí màmá. mo ń bọ̀ lọ́dọ̀ yìí o. nǹkan tó tí ò sí faradà mọ́. tó burú jáì ni mo ti gbọ́ pa àwọn ìdílé tó jẹ́ pé àwọn ọmọ wọ́n máa wò wọ́n bọ́n ṣe ń jà wọ́n bọ́ sí kọ̀rọ̀ wọ́n máa sunkún ìjọ kan làwọn ọmọ yẹn wá kóra jọ bí bàbá wọn ṣe ń lu màmá wọn náà bá kóra jọ náà lọ gbé bàbá yẹn wọ́n là mọ́lẹ̀ lónìí so ẹ kórìíra mi tó bí eléyìí bákẹ́ ó ká àwọn ọmọ wọn yẹn lára pé màmá wa lẹ̀ ń ṣe bí eléyìí so a gbọ́dọ̀ rí i pé ká ní ìfaradà ó bá gbé wá ń gbígbóná ká gbé tútù pàdé ẹ̀. ká gbé tútù pàdé ẹ̀ kí wọn náà fi ra ìsípò ìpó bá jẹ́ wọn náà ń lù bíi bàrà bẹ́ẹ̀ yẹn sẹ́nu rẹ̀ lè dùn. sẹ́nu ẹ̀ lè dùn. ẹ ṣeun màmá. bàbá Akérèbọ́hún ẹni tá a bá lu ìyá rẹ̀ sẹ́nu ẹ̀ lè dùn. ẹ ṣeun atọ́kùn
kò lè dùn. tó bá jọ ọmọdé ńkọ́ tó sì rò pé bí bàbá yìí ló ń sanwó iléèwé òun tí ò lágbára bí màmá yìí sọ pé wọ́n gbé bàbá wọn nà mọ́lẹ̀ òun tó jọ ọmọ kékeré ǹjẹ́ kò ní ti kọ́ sí ọkàn. kò sóhun tí a ṣe lójú ọmọdé tí ọmọdé máa gbàgbé ó ń dúró de àkókò tí yóò gbẹ̀san ni. nítorí náà ọkùnrin tó bá na ìyàwó rẹ̀ ọjọ́ ọ̀la rẹ̀ ní nà. tọ́lọ́run bá lọ́ra ẹ̀mí fún tọ́lọ́run bá lọ́ra ẹ̀mí fún. yóò jẹ́ ìyá rẹ̀ lọ́jọ́ alẹ́. ajẹ́ ìyá rẹ̀ àwọn ọmọ yẹn yóò béèrè lọ́nà kọ́nà lèèyàn sì lè fi béèrè. Jésù bóyá ńgbọ̀ dàgbà tán yẹ kí wọ́n fi 10,000 ránṣẹ́ wọ́n wá rú lọ ọ̀nà màmá mi jó fún 2,000. atọ́kùn ẹlòmíì àti ẹ̀gbẹ́ ìyá rẹ̀ kúrò lọ́dọ̀ bàbá a ní kó wá bá ń sọmọ. bàbá wa di báṣẹ́lọ̀ a di báṣẹ́lọ̀ ọjọ́ ọ̀sán gangan. irú ẹ̀ ò ní tọ́ sí wa. àmín. tá a bá tún wò lọ bó la ṣe lè gbé ọ̀rọ̀ ìgbéyàwó wa tọ̀ Olúwa lọ. mo fẹ́ ká mú àfikọ́ yìí jáde nínú ibi tá a kà nínú Bíbélì lónìí. báwo ni Manoa àti ìyàwó rẹ̀ báwo làwọn ṣe gbé tọ̀ Ọlọ́run lọ nígbà tí ẹ̀mí mímọ́ Ọlọ́run tí áńgẹ́lì kọ sí wọn. màmá. ẹ ṣé áńgẹ́lì ò dédé kọ sí wọn áńgẹ́lì ò lè kọ sálágbèrè kò lè kọ sẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀bù kò lè kọ sóníjà ó níbi táwọn náà bá Ọlọ́run rìn dé kọlọ́run kí áńgẹ́lì tó kọ sí wọn. áńgẹ́lì sí wọn. so a gbọ́dọ̀ ṣílẹ̀kùn ọkàn wa kí Jésù wọbẹ̀ a gbọ́dọ̀ kọ ìgbé ayé ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ gbogbo ohun tó lè lé Ọlọ́run jìnnà sí wa tó lè lé áńgẹ́lì wa torí èèyàn lè jẹ́ áńgẹ́lì wa tó lè lé áńgẹ́lì wa tó lè lé jìnnà sí wa a gbọ́dọ̀ kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ nítorí pé inú Ọlọ́run ò dùn ó lójoojúmọ́ nínú bí Ọlọ́run sí ẹlẹ́ṣẹ̀ so ohun tí a gbọ́dọ̀ ṣe láti rí ojú rere Ọlọ́run ní pé ká pè wọnú ọkàn wa ká pè wọnú ìdílé wa wọ́n ní the unseen guest ní pé àlejò tá a fojú rí a gbọ́dọ̀ jẹ́ kí Jésù wa kó jẹ́ àlejò tá a fojú rí nínú ìwà nínú ìṣe bá a ṣe ń jẹun ó pè wá sídìí oúnjẹ ó fẹ́ dáwọ́lé nǹkan ó pè síbẹ̀ áńgẹ́lì ayọ̀ sírú ẹ̀ níbẹ̀. so gbogbo tó bá ṣẹlẹ̀ ní òdílé a gbọ́dọ̀ máa gbé síwájú Ọlọ́run Manoa àti ìyàwó ẹ̀ wọ́n gbé ọ̀rọ̀ wọn síwájú Ọlọ́run bó tiẹ̀ jẹ́ pé wọn ọ̀rọ̀ ọmọ bí ńgbọ́ Ọlọ́run kọ sí wọn táńgẹ́lì kọ sí wọn àwọn méjèèjì wọ́n rí wípé ẹ̀mí ìfẹ́ wà láàrin ara wọn wọ́n bọ́ Ọlọ́run sọ̀rọ̀ wọ́n ní Manoa bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé bá áńgẹ́lì yìí padà bó ṣe báyàwó mi sọ̀rọ̀ kó wá tuntun sọ kọ́mọ tá a máa bí yẹn kán ṣàlàyé ẹ̀ fáwọn áńgẹ́lì sì padà wá Ọlọ́run gbọ́ àdúrà rẹ̀ ẹnikẹ́ni tó bá ti gbé ọ̀rọ̀ rẹ̀ tọ̀ Ọlọ́run lọ Ọlọ́run máa ń yanjú rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ lẹ wí ṣé bẹ́ẹ̀ náà yìí náà faramọ́. bẹ́ẹ̀ ni àtọ́ tí a bá wo ibi tí a kà ẹsẹ̀ ìkẹjọ ó ní nígbà náà ni Manoa bẹ̀ Olúwa ó sì wí pé Olúwa èmi bẹ̀ ọ́ yẹ kí ènìyàn Ọlọ́run tí ìwọ rán tún tọ̀ wá wá kí ó lè kọ́ wa ní ohun tí àwa ò ṣe sí ọmọ náà tí a bá bí. ìwé mímọ́ náà ló sọ fún wa pé Ọlọ́run ní ẹni bá kà mí sí lèmi ó kà sí ẹni bá kà mí yẹ lèmi ó kà yẹ ẹni tí ò bá mọ Ọlọ́run kò lè gbé ọ̀rọ̀ rẹ̀ tọ̀ Ọlọ́run lọ. so ó di dandan nínú ìgbéyàwó pé kí ọkọ àti aya kí wọ́n mọ Ọlọ́run. so tí wọ́n bá ti mọ Ọlọ́run àdúrà àwọn ò mọ̀. àbùṣebùṣe. ẹ ṣeun ẹ jẹ́ ká tẹ̀síwájú ní èrò tirẹ̀ kí ni àwọn okùnfà tó lè ṣe ìdíwọ́ fún ìgbésẹ̀ láti yanjú àwọn ìṣòro inú ìgbéyàwó kí làwọn ohun tó lè ṣe okùnfà láti yanjú àwọn ìṣòro nínú ìgbéyàwó bàbá Akérèbọ̀mú ní pápápá. oríṣiríṣi àwọn nǹkan ni ó lè fa tí ó lè ṣe okùnfà tí ó lè ṣe ìdíwọ́ ìkíní tí a bá fara dà á fúnra wa gbogbo tá a ti ń sọ látàárọ̀ yìí. èkejì tí a bá ní ìfẹ́ ara wa ìkẹta tí ènìyàn ò bá ní ìmọ̀ tó àti ọgbọ́n tó tí ò mọ Ọlọ́run rárá tí ò sí Jésù nínú ayé rẹ̀. bẹ́ẹ̀ ni atọ́kùn. mẹ́nubà nínú àwọn èrè yíyanjú àwọn ìṣòro tí a lè yanjú nínú ìgbéyàwó èrè wo ló máa ń tibẹ̀ jáde màmá tá a bá yanjú gbogbo wàhálà tó wà nínú ìgbéyàwó. èrè pọ̀ ń bẹ ìdílé máa jèrè àdúgbò máa jèrè ìjọ Ọlọ́run máa jèrè orílẹ̀-èdè máa jèrè àní bíbíkúbí
gbogbo ìṣòro tó wà nínú ìdílé tó wà ní orílẹ̀-èdè láti inú ìdílé ló ti lọ tí a bá dẹ̀ lè gba Ọlọ́run láàyè a rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ìṣòro wọ̀nyí á yanjú àwọn ọmọ wa àwọn náà à ń fi ìpìlẹ̀ rere lélẹ̀ fún wọn ni káwọn náà lè ní ìpìlẹ̀ tó dáa káwọn náà lè ní ìdílé tó lálàáfíà ọkàn wa agbó àìsàn tó ń ṣẹlẹ̀ káàkiri àríbá àìsàn ṣe kúnta láti inú ìdílé ló ti wá láti inú ìbáṣepọ̀ láàrin ọkọ àtaya ló ti wá tó ń gbẹ̀mí ọkọ ẹ̀gbóná ṣá tí ìyàwó ọkọ ń gbẹ̀mí ìyàwó ẹ̀gbóná ṣá oríṣiríṣi nǹkan á wá wọlé. ẹ ṣeun so túmọ̀ sí pé èrè púpọ̀ wà nínú ìgbéyàwó níbi tí ìgbọ́ra ẹni yé bá ti wà tí àlàáfíà jọba tá a yanjú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nítùbínùbí ẹ ṣe púpọ̀. ní ìkadì fífi ara ẹni sí ipò ẹnìkejì ẹni nígbà tí a mọ̀ fetísílẹ̀ sí ohun tí ẹnìkejì ń sọ àti láti ṣàfihàn wípé ó rí ìṣòro àìgbà fún ara ẹni bí ẹnìkejì ti rí i jẹ́ ọ̀nà tí ó gbajúmọ̀ láti yanjú ìdàrúdàpọ̀ gẹ́gẹ́ bí àwọn alábòójútó ìgbéyàwó ti fọn rere rẹ̀ tí a bá ti lè gbà fúnra wa tá a rí ìṣòro ẹnìkejì bí ìṣòro wa ó túmọ̀ sí wípé a ó tẹ̀síwájú. Àkọ́sórí wa ó wà nínú ìwé Ámósì orí 3 ẹsẹ̀ 3 ó ní ẹni méjì lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ́ ẹni méjì lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ́. bí àwọn méjì bá ti lè jẹ́ ẹni tó ń rìn pọ̀ ó túmọ̀ sí pé ọ̀rẹ́ ara wọn ni wọ́n. lẹ́ẹ̀kan sí a fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ màmá wa màmá Ọpẹ́ Olúwa Ọ̀pápéjú tá a pè yín tẹ̀sí jẹ́ wa ṣé tá a bá tún pè yín jọ́mi ẹ̀ tún dá wa lò. lágbára Ọlọ́run lórúkọ Jésù Ọlọ́run yóò máa ran yín ròyìn lágbára. àmín. bàbá wa àlùfáà Michael Dámilọ́lá Akérìbòhún adúpẹ́ lọ́wọ́ yín o tá a pè yín tẹ́ dá wa lóhùn lórúkọ Jésù ilé wa ò ní dàrú o. àmín. bẹ́ẹ̀ lèmi náà sì ń dúpẹ́ lọ́wọ́ ara mi wípé mo ráàyè lónìí the very reverend Samson Adébóyè Àwòyọ̀dé lórúkọ Jésù ilé gbogbo kò ní dàrú. àmín. ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. bàbá dúpẹ́ lọ́wọ́ yín agbẹ́yìnga lónìí o nítorí pé a tún ti gbọ́ yín wípé ká gba àlàáfíà láàyè nínú ìgbéyàwó níbi tí ìdàrúdàpọ̀ bá wà ká fààyè sílẹ̀ kọ́lọ́run yanjú rẹ̀. mo gbàdúrà lórúkọ Jésù gbogbo ìdílé tí wọ́n gbọ́ra wọn yé lákòókò yìí Ọlọ́run bá wa rìn níbẹ̀ o. àmín. kálàáfíà kó jọba. àmín. ká lè máa yìn ológo. àmín. nítorí Jésù Kristi Olúwa wa. àmín.